So my welcome. Speak, we are speaking. Mommy wrote the art. Oh, Omoton. Oh, Omo is finished. Ke e ba nko ibi omo yi. E ba nko kini won HIV na ni. Wrote the art le won. We wrote the art. Bring here your glass go be on. Respect. Ya ki awon yi. Àwọn ẹni ẹ̀ṣà Ọlọ́run ló ń tọ́ka wọn àmì àti ìmọ́lẹ̀ Olúwa kí wọ́n lára wọn Agbala Gabriel ìmọ́lẹ̀ Ọlọ́run tọ̀ lára yín tó fi hàn dájú pé kò sí iyèméjì ẹni ẹ̀ṣà lẹ jẹ́. Dúró tó mo fẹ́ gbọ́ bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ máa fẹ́ kó sọ̀rọ̀ sókè díẹ̀ sọ yá tún bẹ̀rẹ̀. Àwọn ẹni ẹ̀ṣà Ọlọ́run ló ń tọ́ka wọn àmì àti ìmọ́lẹ̀ Olúwa kí wọ́n lára wọn Agbala Gabriel ìmọ́lẹ̀ Ọlọ́run tọ̀ lára yín tó fi hàn dájú pé kò sí iyèméjì ẹni ẹ̀ṣà lẹ jẹ́ ìmọ́lẹ̀ lẹ jẹ́ ẹ ń tọ́ mọ́lẹ̀ fọ́mọ aráyé ẹ ò mà ní kúrò lọ́lá ìyàyè pẹ̀lú bàbá àwọn ẹni ẹ̀ṣà. Ọlọ́run ló ń tọ́ka wọn. Ohun adé là ń gbé lárugẹ. Jésù lọ́la ẹ má gbé mi lárugẹ, Jésù lọ́la gbé lárugẹ. Ẹ bá mi gbé Jésù bí lárugẹ, ohun adé là ń gbé. Ẹ̀dúró ìgbà tẹ́ ẹ wọlé lẹ́ẹ̀kan mà, ó kọ orin kan, ó ní Bàṣírá ọmọ kíní kan. Bàṣírá ọmọ kíní kan. Kọ́kọ́ tán náà kí wọ́n á sọ ń pa ẹni tó fẹ́ ṣe yìí. Agbala Gabriel àwọn Bàṣírá ti mo fi kùránì ráyéráyé mo fi gbàdúrà fún ẹrù ní ṣubú ẹrù ní sunkún ìwọ lọba tó kú Músà nínú òkun pupa báwa kúrò bàbá wa Agbala Gabriel má dáadáa rẹ mọ̀nà rẹ sí lọ́nà ìyanu. In fact so ṣe mọ̀ ẹ bá rántí àǹtí Rodiat ẹ̀yin wò lè rántí ìgbà yẹn làwọn kan ti fún un ní scholarship àwọn sẹ́yìn sanwó sílẹ̀ sanwó àwọn èèyàn máa ń ní ọ̀nà tó pọ̀ níwájú wọn àwọn kan láwọn máa sanwó sílẹ̀ báyìí ọ̀gọ́dẹ ṣe fúngbà díẹ̀ wọ́n ṣe mọ́ wọn understand ọ̀pọ̀lọpọ̀ ala ní nǹkan tó pọ̀ níwájú Rodiat máa ṣe launching album ẹ̀ Rodiat àti Anike music ọmọ ṣéun Ajiat Rodiat Anike ó máa ṣe 3-1 ó yá kí ni 3-1 tó bá jẹ́ launching award and 4 years on stage. 4 years on stage. 4 years on stage. How old are you? 9 years. Pàtó fúnra ẹ̀. God bless you. What class are you now? Primary 4. Hallelujah. Ẹ wo ó tún gbé picture Agbala Gabriel sí mi. Abẹ́rẹ́ nǹkan ẹ̀. Ẹnu yà mí ń gbà mórí. Ó gbé picture Agbala Gabriel. She's a wonderful sister. Rodiat. Ajia Rodiat. Èmi ń bọ̀ o. Mo dìde sí life mi. Ìfẹ́ yẹn mọ́mí àtòun wọ́n nífẹ̀ẹ́. Àìmọye ìgbà míì tó máa wá sí ìgbà yìí. Wọ́n ti wá síbí lẹ́yìn ìgbà yẹn dáadáa. Bẹ̀rẹ̀ ìrọ̀lẹ́ mi kàn feel like pé jẹ́ n tó fọmọ yìí hàn. Rodiat, how is daddy? Okare, ṣé o fojú sí study? Are you facing your study? School wo ló ń lọ? Rehoboth Academy. Wow, that's good. Owó tó kọ sínú láńgbé ogun ẹ̀. À ń lọ, we are going. Ó máa ṣe ní bólú tó máa ṣe náà. Venue Governor Event Hall, Gaskia Road, Ìjọra, Lagos. Ẹ̀yin wọlé ọmọ bẹ̀. Àdúgbò ta ni? Go and sleep. Mo àdúgbò ta ni? Wá àdúgbò tí ẹni ń sọ̀rọ̀ náà. Mo àgbà wọn ni. Wọ́n máa ṣe ní gate pass. Ṣáàpù owó wọlé ni.
Gate pass, card and kini. Ankara la fún ma wọlé. Ankara tẹ mọ́ dà. Ẹ máa gbé tèmi wá. Gbọ́. Ṣé rọ́dí àlélẹ̀? Bẹ́ẹ̀ni. Oge iná ni. Rọ́díà. Oge iná ni. Very gentle. Ṣé bóyá gentle lé ni? Ẹ máa ń ṣe dé pa. Gbọ́ rọ́díà. Ó lè máa ń ṣe dé pa. Very, very, very calm. When one talks to you, calm. She's a Muslim. Pé wá bá mi ìyẹn ò túmọ̀ sí pé ó máa ní Christian. So ìfẹ́ tí Ọlọ́run nílò lè lé gangan. This is the love. This is the ìfẹ́ tó wà ń bẹ̀ gangan rè. She's a Muslim. Ọmọ ṣéwù ni. Ọlọ́run ló dá mi. Ọlọ́run ló dá wọn mọ̀mọ́ àti bàbá Ọlọ́run ló dé mi náà. Ọlọ́run ló pè mí kí n jẹ́ pastor. Ọlọ́run ní kò ń jẹ́ Muslim. There is nothing we can do about it. Jẹ́ nítorí àmọ́ ti kú o. Tó bá pé bí màá ṣe òkun àbí ẹ jẹ́ máa lọ. Ẹ bá mi dìde, ẹ bá ń ṣe ìkọ́kọ́ fún un kí ẹ tó lọ. Ẹ bá ń ṣe, bá ń fún ní nǹkan anything bá ń fún un. Ọmọ ìkéré ni ẹ jẹ́ ká encourage ẹ. Lórúkọ tí ó ṣe a máa rà nígbà. Àgbà tí jẹ́ nítorí ìkú ìwọ jẹ́ nítorí ìkú dá o. So God bless you. Ní tó fẹ́ ṣe rè o. Ẹ fẹ́ ṣe then lecturer Fadilat Sheikh Alhaji Abdullahi Young Sheikh. Okay, àwọn náà máa ṣe lecture lọ́jọ́ yẹn. God bless you, sir. Mo máa ń gbọ́ Young Sheikh, mo máa ń gbọ́ Èèyàn bí yín náà ni wọ́n. God bless you, sir. Èmi náà ń bọ̀ o. Lọ́dí àti ní kí n wá, èmi náà ń bọ̀. Àwọn Alhaji máa wà bẹ́ẹ̀. Àwọn ṣéwù máa wà bẹ́ẹ̀ àbí? Àwọn èèyàn ńlá máa wà bẹ́ẹ̀. Ẹ̀ka ló tún bọ̀. Alhaja Iyinju Ilyas. Alhaja Ọmọ́táyébí. Azaka Action. Azaka Azamone. Azaka Ultimate. Then bàbá wa tó wà lókè. Amúdá Tìjàní Fásásí. Amúdá Tìjàní. Àwọn náà ń bọ̀. Bàbá Amúdá àti Kọ́bẹ̀sà. Bàbá Fadilat Sheikh Alhaji Abdullahi Young Sheikh. God bless you. Ẹ ṣé o, abẹ́wàárí. Wọ́n tún gbé tiwa náà sí bí ẹ ṣé o. Ẹ ṣé o. Adúpẹ́ ẹ ṣé. À ń bọ̀ ní Governor Event Hall, Gaskia Road, Ìjọra, Lagos. This is the love we can show to her. Àmàwá. Date 15th of December. À ń bọ̀. 15th of December. Mo ń bọ̀. Agbára Ọlọ́run. Mo ń bọ̀. Ẹ turn up fún o. Governor Event Hall. Ẹ̀yin tí Agbala Gabriel ní Governor Event Hall ní Gaskia Road, Ìjọra, Lagos. Ẹ show up. Ẹ turn up gan. Sunday ni ẹ. Máa ti parí service àwọn ọmọ àbẹ̀. Ọmọ adé náà ti 3:30. Ọmọ àwọn. God bless you. Ìlọ́gbẹ́ àjùwọ́ sáwọn èèyàn. Say I love you all. I love you all. Oh, Rodiat, gentle girl. Ẹ̀yin màmá mi nílùú Èbò, ẹ bá ń fọ ọmọ ìmọ̀ra. Ẹ máa bá ń fún ní nǹkan. She's a very calm girl. Ọmọ kékeré ni. Irú àwọn ọmọ tẹ́ ẹ̀ máa ń ṣàánú fún ni. Wọ́n bá dàgbà wọn ní gbàgbé. Wọ́n wá tọrọ nǹkan kan. Èmi kàn ní kó tún kọrin fáyé ni o. Wọ́n wá, they are not here for anything. Wọ́n á fún mi níwèé. But they feel like nǹkan gbójú ẹ̀. That's love. They came to show me love and I must show them love. Go to the one love. If I am a game enough people, carry. Yeah, show lórí tó kọ fáwọn èèyàn. Lórí tó kọ fún wọn. Ó ní, ẹ̀yà kọ́ni kọ fún ọ̀gá mi lọ. Pastor Gabriel Adémọ́lá, òjíṣẹ́ ní ayé kò láfiwé. Ẹ̀ṣà ni nínú àwọn tá a fi hàn. Adémọ́lá Musọ̀ ló ń sọ wípé o ìjọba ọ̀hún kù sí dẹ̀dẹ̀ ká lọ ronú. Ká gbà fún Jésù Kristi gbogbo ayé pátá. Òjíṣẹ́ Ọlọ́run tàfi rán òjíṣẹ́ Ọlọ́run bó ṣe tán. Kò sí máa mú ní máa tilẹ̀ kò fi gbá kọ̀bọ̀kọ̀ nínú àfọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Jésù lọ́lọ́run tí mo mọ̀, ọba tí olórogún mo gbà, Ọlọ́run Adémọ́lá. Dọ̀tún bá ń kọ́. Máa tún kọ́ orin pamẹ́rin. Aláyọ̀sẹ́ ẹ̀ máa gbọ́ nǹkan náà. Ó yá jàre young ṣe Rodiat. Òjíṣẹ́ ní ayé kò láfiwé. Ẹ̀ṣà ni nínú àwọn tá a fi rán.
Adémọ́lá Àmúsàn ló ń sọ wípé o ìjọba ọ̀hún kù sí dẹ̀dẹ̀ ká lọ́wọ́ ní ká gbà fún Jésù Kristi gbogbo ayé pátá òjíṣẹ́ Ọlọ́run tàbí wọn òjíṣẹ́ Ọlọ́run bó ṣe tán kò sí máa mọ́ ní màtìyàn kò fi gbá kọ̀bọ̀ kan nínú àfọlọ́rọ̀ mi mímú Jésù lọ́lọ́run tí mo mọ̀ ọba tí olówó ogun mo gbà Ọlọ́run Adémọ́lá. ẹ bá pàtó fún mi ẹ bá fún mi ní ìgbà o ẹ bá fún ní ìgbà gbogbo lọ God bless you thank you ẹ ṣé o.